Ikú ti di méjì ẹ́pìnì síbẹ̀ ọlọ́run òjò yálé ẹ̀. Àwọn ti di nọ́mbà kọ̀ọ̀bọ̀ síbẹ̀ bàbá òjò tó wọnú ayé ẹ̀. Ìwọ lẹni láyé òfẹ́ tó lè gbàgbọ́ oṣù bẹ́ẹ̀ òkú ọlẹ́ aláìrí. Ìwọ tó ní ọ̀lẹ́ ògbólóyè lẹ́dúnmọ̀ rẹ̀ wọ́n fọ́ pápá lọ́rùn. Ó lẹ́nu ọwọ́ ẹ méjèèjì dandan sókè kó pariwo. Sọ pé mo mọ rẹ̀ olúwa ẹ̀ ní mo rẹ̀.
In the presence of God, there is fullness of Olújú. Ìtumọ̀ ẹni pé ayọ̀ ti kún nú àwọn ọ̀run tẹ́lẹ̀. Tó o bá yọ̀ dédé, ó yọ̀ wọ́n rí ẹ. Torí pé in the presence of God, there is fullness. Ó ń ṣe 99.9. 100% of joy ló wà níbẹ̀. So, hallelujah. Tó o bá fi tiẹ̀ kú, yẹn ló pè ní àtàṣe. Yes, àtàṣe ni because ó ti fúlù already. So tó bá fi tiẹ̀ sí àtàṣe ni ọlọ́run á wọ̀ pé ọmọ tó mọ̀rẹ́ yìí túgbà sí. Mo bá kó yọ̀ kó fi ijó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Kí ni ìdí? Ìdí ni wípé ẹsẹ̀ tó bá ń gbé lójoojúmọ́ báyìí, àwọn kan wà tó yẹ pé wọ́n nídìí agbára òkùnkùn. Wọ́n ṣe kí ni? Wọ́n ní ìdí agbára òkùnkùn. So kò sí ìfọwọ́ lè fòkùnkùn dá lára. Ṣùgbọ́n tó lọ́run bá ti ṣe lọ́wọ́ ti sọ pé ọmọ yìí ọmọ mi ni. A máa yọ̀yàn lójoojúmọ́ náà. Ìwé Kọ́níkà kìíní 29:11. Ó ní Olúwa tìrẹ ní gbogbo ipá àti agbára àti ògo. Ó yẹ kó ṣe máa yin Ọlọ́run. Torí pé ìwọ tí mò ń wò yìí akọ ẹgbẹ́ ti pọ̀ l'Amẹ́ríkà. Tí wàá bẹ tó ṣàkọ ìwọ náà. Ìwọ. Tájọ́ ń kọ́ lójú ẹ̀ lẹ́kọ̀ọ́. Ìwọ. Ilé náà ìyá ló kọ́kọ́ yin Ọlọ́run lóru. Ẹ̀lọ́ mìíràn ti kú. Àwọn nǹkan tó bá tí ò bá ń jẹ́ kó lè faraya máa bọ̀ lé dandan kọ́ iṣẹ́ òun náà wà.
ẹlòmíì ti dírẹ́sì jù kò ní wọ́n bó ṣe láwọn kan ṣe kò lè ṣe torí pé tí n tó wà lọ́rùn ẹ̀ bá jábọ́ wàhálà dé kò ìsanwó ẹ̀tọ́ ọ̀rẹ́ kó lẹ̀ tó fi sílé ẹlòmíì kí hallelujah kí sọ̀rọ̀ àwàdà gbogbo tó bá ń gbèjà tó fara ya nínú àdúrà tàbí níwájú Ọlọ́run ìwọ̀nba ni ó jẹ́ òmò ó gbógun kan ní ogun abẹ́ mẹ́ríkẹ́ ẹlòmíì ó ti bá ọmọ ẹ̀ dáadáa kò fẹ́ làágùn wàhálà ló kó rẹ̀ sí o ìwájú Ọlọ́run yẹ ogun abẹ́ mẹ́ríkẹ́ ni ìwájú Ọlọ́run ló wà yìí tó o bá làágùn mi ló ti fẹ́ làágùn. Wọ́n ní àwí dance like day mo fẹ́ kí wọ́n dance ìdílé fìdí lọ́rí wọ́n dance ìdílé láti fi ṣe tí ó ti ṣe kí ni ó ti ya ìwọ́ọ̀dù ẹ̀ ìwọ bá ṣe tuntun láti ní ìlọ́kọ́rọ̀ ní ìráyè níyẹ lórúkọ Jésù ayọ̀wọ̀ mi dìbàjẹ́ ẹlòmíì mọ̀ pé oúnjẹ Ọlọ́run lórí ọ̀rọ̀ pẹ́ ó mọ̀ fúnra rẹ̀ ó mọ̀ ìwọ tó lẹni tó ń fi fóònù yọ lẹ́nu láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lójoojúmọ́ ìwọ ọ̀la tí wọ́n náà tọrọ tẹ́lẹ̀ ṣé kò ń tọrọ ó wá lámẹ́ríkà tó ní òun afẹ́ wọn lọ ó fẹ́ yin Ọlọ́run mọ́ lórúkọ Jésù ọ̀rọ̀ adarí ju gbogbo wa jẹ́ kí àwọn ọ̀run mọ̀ pé àwọn kan wà ní ṣọ́ọ̀ṣì ọlọ́ba tó ń ṣe kí ni tó ń yin Ọlọ́run ìdí ni pé agbọ́dọ̀ yìí ẹ̀ mọ́ màmí kí hallelujah ṣé ẹni bá àbá yìí lọ́ta kò ní nínì ẹni kí nìdí nígbà tí àwọn àgbàgbà mẹ́rìnlélógún tí wọ́n mú adé wúrà tiwọn sílẹ̀ tó ń yin Ọlọ́run kí ló ní. Àwọn mẹ́fà àwọn kan fi méjì àwọn kan méjì mẹ́fà wọ́n fi méjì bojú wọ́n fi méjì gbẹ̀sẹ̀ wọ́n wá fi méjì tó kù kẹ́ mímọ́ lójoojúmọ́ ayé ẹ̀mí ló yin Ọlọ́run lọ́sẹ̀. Gbogbo tó gbé gbogbo wákàrà bíi láti náà kan náà olúwa gbé mi lọ́gbé wa dé ní ẹlòmí lọ́gbé bá ṣe ní sìnkú kan kí bàbá wa bẹ̀rẹ̀ sí ní fáyà ní. Ó fẹ́ kí bàbá sọ pé mo dúró lórí kristi àpáta ilẹ̀ rírọ̀ ìyá ìní wọ́n kọ́ ní Sunday bí yan ìlóòótọ́ àwọn kẹ́kẹ́ yin Ọlọ́run lẹ́kẹ̀tẹ̀ bí Ọlọ́run ga ó jù bẹ́ẹ̀ lọ nínú ayé ẹ̀ ó ṣe kí ni ó jù bẹ́ẹ̀ lọ nínú ayé ẹ̀ tó o bá ti yìn lẹ́nìí òkúta ni a ṣe kí ni àyìn Ọlọ́run ó tó máa mú ẹyin Ọlọ́run ní tipátipá Ọlọ́run ní ìdásí lágbára ó tó máa mú ẹyin Ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ kó dé báyìí nínú ìdùnnú àti ayọ̀ ló máa yin Ọlọ́run lóko. A máa gbé oṣù mẹ́tẹ́ká tó gbé Ọlọ́run ga èyí yàtọ̀ sí ọpẹ́ èyí ní pé kọ̀ọ̀kan máa fi Ọlọ́run nínú tó bí ẹwà ìwà nínú ẹ̀ kò ṣe tó torí dá ẹ sí ìṣẹ́ tó torí mo pa ẹ̀kọ́ ṣùgbọ́n torí mo pọ̀ ní oore torí mo nìkan ní Ọlọ́run.